Ẹ kú kalẹ̀ gbogbo ọmọ Yorùbá, gbogbo ọmọ kóòtù òjíire nílé lóko káàkiri gbogbo àgbáńlá ayé. Ọ̀dẹ̀ ọ̀dà bí yóò máa dùn fún gbogbo wa ni. Iṣẹ́ tí mo fẹ́ fún ọ yìí, ṣé o lè ṣe? Ṣé ẹ lè ṣe? Ẹ lọ wá ìwé ààbò. Ìwé ààbò, ìwé ẹ̀mí èṣù lọ́pọ̀lọpọ̀. Ṣé ẹ rí ìwé ẹ̀mí èṣù yìí? Ẹ ti gbó. Ẹ bá ti gbó pẹ̀lú kíni? Omi àgbọn. Ẹ ti yọ gbogbo sákìtì inú rẹ̀, ẹ yọ kúrò. That is particle. Àwọn ọ̀dọ̀ tí nígbà tí ẹ gbó tán, sákìtì rẹ̀ ẹ ti wà sẹ́gbẹ̀ẹ́ kan. Ṣé ẹ rí ìwé ààbò yìí pẹ̀lú ìwé ẹ̀mí èṣù yìí? Òun lè fi gbo omi àgbọn o. Ẹ bá gbó tán, ẹ gbé sẹ́gbẹ̀ẹ́ kan. Ẹ ní kí obìnrin ó fi támbà. Ìwọ obìnrin tó bá fẹ́ lò ó rọrùn fún ọ. Má jẹ́ kẹ́nìkan ó pé kó fi támbà gbé wá bá wọn o. Má dán an wò, ayé gbẹgẹ́ o. Ìwọ tó lò fúnra ara rẹ. Ìwọ ni kò ṣe bẹ́ẹ̀. Ó bá fi támbà tán. Ọ̀gbọ́ kò pò mọ́ṣẹ́. Ó ti lè pò mọ́ṣẹ́ bẹ́ẹ̀ o. Ẹ wá ìtànná ewé ṣàwérè pèpè pẹ̀lú èpo ọ̀bọ̀ bẹ́ńgá. Bẹ́ńgá yẹn ni pé díẹ̀ níwọ̀n bá. Ìtànná rẹ̀ lásán ni o. Ó bá ti gún ìtànná tó kúnná pẹ̀lú èpo ọ̀bọ̀ tó kúnná dáadáa, ó wá dà sínú ọṣẹ. Ó gun pọ̀, ó wá fi omi àgbọn yẹn tó ti fi tà, ó fi po iṣẹ́ yẹn. Káì. Ìwọ obìnrin tó bá lo iṣẹ́ yìí má fi ṣàgbèrè o. Pàápàá jùlọ iṣẹ́ yìí wà fún obìnrin tí ń wá ọkọ gidi. Kí ni mo wí fún yín? Obìnrin tí ń wá ọkọ gidi. Ẹlòmíì bí a máa ní ìjákulẹ̀ láì ní ìtumọ̀. Ẹ lọ lo iṣẹ́ yìí. Wọn ò rí náà rí ọ kìtìpé. Ọmọ mi bó ṣe rẹwà tó pupa tó ṣe rògòdò tó ṣe rùmúrùmú tí ń gbádùn wọn ò rí. Wọn a máa fàmì burúkú sí yẹn lára bẹ́ẹ̀. Tó bá lò wọn ò rí ọ. Okòrè ó sì tàn. Ó fi lọ́fíndà tó bá wù ọ́, ìyẹn ó fi pò ó. Máa wẹ̀, kò sígbà tó lè wẹ̀. Point of correction, èèyàn méjì ò lè bá èèyàn lò. Èèyàn méjì ò lè bá èèyàn lò. Èèyàn méjì ò lè bá èèyàn lò. Ìwọ obìnrin tó bá lò má fi ṣàgbèrè o. Èmi wí tẹ̀mí má fi ṣàgbèrè o. Wọ́n bá fi ṣàgbèrè ó kó bá ara rẹ ni. Èmi kò jù bẹ́ẹ̀ lọ. +23480. Àwọn èèyàn wò mí pé tó bàbá yìí àti fẹ́ rándọ̀. Ó ti parí, kò jù bẹ́ẹ̀ náà lọ. Ẹ lọ ṣe mọ̀ ká mú yín tó pé. Ẹ lọ ṣe ẹ má ṣe èméjì. Nọ́mbà tí ń fún ọ yìí, wọ́n dọ̀. +2348032983298. +2348032983298. Bàkàsí +2348133155111. +2348133155111. Ẹ ṣe yọ̀ bá yín lára mu. Kò síbi tẹ́ ẹ lè kó ọṣẹ yìí sí. A kó sínú òkè. A kó sínú igbá. Ẹ̀yin ọkùnrin náà ń bọ̀ lọ́nà, ẹ fọkàn balẹ̀. Obìnrin ló sábà ní eléyìí. Ẹni tí ń wọ́kọ ni. Ẹni tí ń wá àánú ni lóbìnrin ni kó lọ ṣe.
ọ máa ráàánú gbà, ọ máa ráàánú gbà. Gbogbo àwọn eléyìí dájú kẹ́ máa lo káyá máa ń táàbù lọ. Ọmọ mi ń bẹ onírẹ̀lẹ̀ ni. Àwọn ọmọ tó lẹ́kọ̀ọ́ ni. Àwọn ọmọ jàngórò wọn ò sì jẹ́ wọn rí ọkọ gidi ní. Ẹ lọ ṣiṣẹ́ yìí, ẹ ráàánú gbà. Ṣùgbọ́n àwọn tó ti lọ́kọ, má lo iṣẹ́ yìí o, kò sí ohun tó fi ṣe o. Kí ló tún wá kiri? Bọ́lájí bá sì ń lò ní ọjà rẹ̀, nǹkan máa ṣe gbẹdẹmukẹ fún un. Ó dáa fẹ́ni tí ń tajà lóbìnrin, ó sì dáa fúnbìnrin tí ń wọkọ̀. Ẹ lọ ṣe. Ìwọ tó béèrè ìbéèrè, rí pọ̀ wà nínú private group. Tó bá ti sí ńbẹ̀ má pè mí ní dán lóhùn o. Ìwọ tó fẹ́ máa béèrè ìbéèrè, ó join private group 10,000. Ó sì máa san 10,000 lóṣù. A bá wà ní French country, 10,000 CFA ni. Ó fẹ́ tọ́jú ara rẹ̀ ńlá ní ìwé àti bùkà sí wa. Ó fẹ́ ra àwọn iṣẹ́ tí a ti ṣe kalẹ̀ kàn sí wa. Ọ̀pọ̀lọpọ̀ iṣẹ́ láti fi kalẹ̀ yìí tágbára rẹ̀ ọba kan bẹ́ẹ̀. Ìwọ ṣá ti screenshot ẹ̀, kó send ẹ̀ sí mi ní inbox mi ní WhatsApp. Iye tó bá jẹ́ ń sọ fún un. Tó bá bẹ̀ wá ṣe tó bá pé DHL ló fi gbé wọ lọ́sàn owó ẹ o. Bá pé mọ́tò ló fi gbé wọ lọ́sàn owó ẹ o. Wọ́n sọ yìí mọ́ kẹ́nu dúró dé. Tó! Mẹ́tẹ̀ẹ̀ta tí mo kà fún wa, ó pé àdúrà wọ́n gbà. Yóò yé wa, kò ní yé ẹ lẹ́. Èyí tí a fẹ́, Ọlọ́run ṣe. Ohun tí a fẹ́, Ọlọ́run lè jìnnà. Ire o, ire o, ire kàbìtì nílé gbogbo wa o.